gbàyà advance mi wà láti ṣẹlẹ̀ o. Ẹ wo wèrè ni mí, mo lóògùn tí mò ń lò. Ẹ lè lọ. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. wèrè ni mí, mo lóògùn tí mò ń lò. Ẹ lè lọ bèrè mi lárò. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti tako ìròyìn ẹlẹ́jẹ̀ kan èyí tí gbajúgbajà olórin tàkásùfé Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable sọ wípé òun gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn tí ń rí sí àwọn alárùn ọpọlọ tó wà ní ìlú Abẹ́òkúta. Iléeṣẹ́ ọlọ́pàá tẹnumọ́ ọ̀rọ̀ náà wípé Portable ọmọ Ọlálọ́mí ni ó sì di ẹni tí àwọn ń wá kiri ní àsìkò yìí látàrí ohun tí ó ṣe gẹ́gẹ́ bí ìkọlù sí àwọn òṣìṣẹ́ ìjọba ti ìpínlẹ̀ Ògùn. Nínú fọ́nrán kan tó fi léde ní ọjọ́ Ìṣẹ́gun ni Portable ti ń sọ di mímọ̀ wípé ẹni tí ó ní àrùn ọpọlọ ni òun tí òun sì ń gba ìtọ́jú ní ilé ìwòsàn àwọn alárùn ọpọlọ tó wà ní Arò ní ìlú Abẹ́òkúta. wèrè ni mí, mo lóògùn tí mò ń lò. Ẹ lè lọ bèrè mi lárò. mo ní páálí, mo lóògùn tí mò ń lò. Ẹ bèrè mi. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí ó tún fi léde tó fi rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ Ògùn láti dáríjì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe wá jẹyọ lásìkò yìí. Ìjọba ìpínlẹ̀ Ògùn àti iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti kéde Portable gbé àwọn wá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ọ́ di mímọ̀ láti ẹnu ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Òdútọ́lá ni ó sọ di mímọ̀ wípé Portable gbọ́dọ̀ jọ̀wọ́ ara rẹ̀ fún iṣẹ́ ìwádìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé Portable kò lè máa tan àwọn wípé òun ní àrùn ọpọlọ òun sì wà ní ilé ìwòsàn àwọn alárùn ọpọlọ ní Arò gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú fọ́nrán náà. yẹn bá ń gbàgbé wípé Portable ni wọ́n kéde wípé wọ́n wá kiri lẹ́yìn tí ó jẹ̀bi ẹ̀sùn ìkọlù sí àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn. láìpẹ́ yìí ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti sọ di mímọ̀ pé Portable ni ó ti jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ ní àárọ̀ òní gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ìyẹn Benjamin Hundeyin ti ṣe fi léde ní èní wípé Portable ló ti wà lọ́dọ̀ àwọn sì ń retí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kí wọ́n wá mú kúrò lọ́dọ̀ àwọn. Bákan náà iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti sọ di mímọ̀ láti ẹnu ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá wípé Portable ni ó ti wà ní olùyà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́rú àná gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé gbogbo ìgbésẹ̀ ni ó ti wá bẹ̀rẹ̀ báyìí láti mọ ibi tí wọn yóò gbé ọ̀rọ̀ Portable gbà gẹ́gẹ́ bí àwọn ẹ̀sùn lọ́lọ́kọ̀ òjọ̀kan èyí tí wọ́n ti fi kàn án wípé ó ṣe ṣáájú. ẹgbọ́n ta ló bí wèrè lọ́mọ ẹ fi sílẹ̀ ó mọ ibi tó ń lọ o. Ṣọ̀kí yàtọ̀ sí Ṣàkìtì bọ̀bọ̀. Ìbàdàn kò máa kí n ṣe London. Ọlọ́run sí àyín tèmi. Ẹ̀ka náà ń fẹ́ yọ. Bí àjẹ́ bá fọkànnà ákà. Jẹ́gbọ́ bí ìyẹn mi ọmọ oró bí mo bá fọkànnà máa fi cash out ni. Ẹnà gbogbo nǹkan tí ó bá ń jẹ́ ire nínú ayé a máa jẹ́ tèmi. Bàjẹ́ bá fa kànáà á kà. No ọ̀tá mi ló máa kó sí kànáà. Bọ́ gbogbo nǹkan ilé ayé kó máa jẹ́ fún mi wá ó ń pè ó tó bá ń rí jẹ lọ́dọ̀ ẹ ló ń pè ní ó ń rí jẹ tí wọn bá rí jẹ mọ́ ló máa di àjẹ́ kò jẹ mọ́ kò jẹ́ fún wa Ọlọ́run ò ní jẹ́ kó má jẹ́ fún wa mọ́ ó máa jẹ́ fún wa ni. ẹ̀yin fáǹsì mi DJ Badoo ti wà ń bí. ẹ jẹ́ kámẹ́rà yín ògo ni ẹ wá ẹ mọ̀ pé ògo ni ẹ jẹ́ kámẹ́rà yín DJ Badoo bàjẹ́ bá fa kànáà áká
máa jẹ́ fún wa ni gbogbo nǹkan máa jẹ́ fún wa wọn ò rí jẹ lọ́wọ́ wa mọ́ òun lọ́jọ́ lọ́dà jẹ́ àjẹ́ máa rí jẹ lọ́wọ́ wa wọ́n máa jẹ́ fún wa ẹ wo DJ Bado ìròbò Bado ẹ wo bàjẹ́ bá fa kàná bí mo bá fa kàná mo máa káṣá òtún ní DJ Bado ti ìgbà tẹ́ gbé mọ́tò wọlé mọ̀ pé ta ló gbé náà olóyè náà ló máa ń invite me. God bless you, DJ Bado. You no go spoil for you. Mo rántí ọdún yẹn tí mo máa ń bá yín ní Sùúrùlérè. Èmi àti Naija Kid ọmọ ìyá mi gbà yẹn. Ẹ máa wá bá yín mọ́ orin tí mo kọ fún yín tí máa ń fún yín. Ẹ̀dẹ̀ máa ń play ẹ̀, you promote me. Àlàyé ní Adéyọ̀ndá record label but máa promote. Aláàṣà bismillah, assalamu alaikum ẹ̀yin fáǹsì mi. Agoba ni Portable Ọmọlálọ́mí èmi ní wèrè lóyìn káfá Áfíríkà tó ní Mọ̀tánà ọgbà àgbáyé advance mi wà láti ṣẹlẹ̀ o. Ẹ wo gọ́ọ̀mẹ̀ntì wọ́n ti rí ipò aládùúgbò wa. I talk say make dem do road say our road no good from Sango reach Abẹ́òkúta express road. Make dem do am, make dem do Ìyànà Ológbò, make dem do Ọ̀tà road, make dem do Ojú-Òré. Dem don dey do am. They dey put street light Yayi ń ṣe Dàpọ̀ ń ṣe ẹ̀yin bá ń sìn ẹ wo ọ̀pọ̀ ọmọ àdúgbò àwọn alárẹ̀wà ládùúgbò ẹ wo there are some kind of street light wọ́n ti dá dúró nọ́mọ́nọ́mọ́ ló bá tẹ̀ jẹ́ pé ẹ dá ilẹ̀ dúró wọn ló rẹ̀yìn ẹ kó yẹ̀pẹ̀ mọ́ ẹ jíìgì ilẹ̀ mọ́ ti dáṣẹ́ dúró débi pé àwọn street light wọ́n rí gbogbo street light o all the street light Yayi produce àwọn Yayi kó street light ilẹ̀ yìí náà wọ́n kó gbogbo tírélà lẹ̀ gbogbo ẹ̀ lẹ̀ ẹ wo àwọn street light ẹ wà lẹ́yìn ibi tó kó sí o wọ́n dáṣẹ́ dúró àwọn máa tà fún bólà o ẹni kan máa ṣiṣẹ́ lọ kó tó tà fún bólà o ẹ̀wọ̀n àwọn ṣípò àdúgbò o torí wọ́n ní kẹ́ ẹ ṣe láti Ìyànà Ológbò délé gbògbẹ̀ lójú Òré ni o dátàn náà àwọn kò sábà ń lù ni ṣé kò sábà ń lù wọ́n ti ń ta àwọn street light o àwọn street light tí Dàpọ̀ kólẹ̀ àwọn street light tí Yayi kólẹ̀ tó ní kó fi ṣọ̀nà wọ́n ti ń ta o tó bá ta kọ́ọ̀rì débi tó ní kó ṣe àbí mo ní kó ṣọ̀nà wọ́n ṣọ̀nà ẹ̀ wá ń rí ìpùmọ̀ wá ń wojúlẹ̀ ẹ wò wọ́n ń jí transformer gbé ládùúgbò wa o wọ́n máa ń jí transformer gbé wọ́n ń jíyàn gbé débi pé wọ́n ẹ má yẹ kọjá o street light yẹn gbé láti Ìyànà Ológbò ẹni kò tó. Zẹ̀kọ́ tó ṣẹ̀rí ẹ̀yin fáǹsì mi ò ń ṣọmọkọ́mọ o I'm not rude to government ẹ jọ̀ọ́ mo bẹ̀rù government ni I dey fear government fear who no fear government after God na government mo bẹ̀rù ìjọba ni ọmọ ìjọba ni mi federal government liability then wèrè ni mí mo lóògùn tí mò ń lò ẹ lè lọ bèrè mi lárò mo ní páálí mo lóògùn tí mò ń lò ẹ bèrè mi ọmọ Ògùn ni mí ọmọ Abẹ́òkúta ó ń tọ́jú wèrè nílùú wa ó ń tọ́jú wèrè lè wa wèrè ní mí ẹ fi wèrè sílẹ̀ wèrè mọbi tó ń lọ ọmọ ìjọba ní mí federal government liability mi ò jalè rí mi ò ṣe àwúrì mo ò mú kan mọ́kan rí orin ni mò ń kọ all the money wey I get I dey use am help people ni lọ́la sàárà tí mo máa ń ṣe lọ́la àwọn tí mò ń help mi ò ní jábọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run wọ́n ń fi ilé wọn yáwó lọ́wọ́ mi ni ẹ jọ̀ọ́. Zazu I go by name Portable Ọmọlálọ́mí Òkìkíọlá àbí Badmus ògo ni mí wèrè olórin Zazu I do music for living orin mo fi ń gawó Nigeria this now I need you people help no place like home but evil people full home. Why only me? Why only Nigeria? I have issue in Nigeria. I do music for a living. I'm not a thief. I don't kill people. I don't rape people. I wait for my own blessing. I bless people. Inside my own blessing, I bless people. I don't make trouble. People look for my wahala. I'm a super. Zazu, all my fans, make una help me. Now una dey use money call me. Now show money. Now here I use buy all those property.
Make I kuku talk true. Wetin I dey face na spiritual attack. Some people dey attack me based on say I don buy their house, I don buy land. Many people for that area, for that arena. Ẹlòmíì ilé ẹ̀ 20 million ni, I don pay am 10 million, I never collect ìwé. I never collect documents. Some their land na 5 million, I don pay them 3 million. I never collect paper. Some na 20 million, some na 30 million, I don pay 15. Oríṣiríṣi. Àìmọ̀ ilé tí mo ti san owó tán, àìmọ̀ ilé ẹlòmíì, I don buy am. They still dey stay there. Wọ́n ṣe bí mi rẹ́ǹtì ni mi ti gba document based on say I never see money complete. Díẹ̀ ni mò ń ra. Government mo na help my life. Nigeria. Zekoto Zeria infancy me, I'm going through pain all over my body. Àgbà tó ti bí mi ni mo ti ń feel pain. My mama take care of me. Why? Ikú tó pa màmá mi má jẹ́ kó pa mí. Àìsàn tó ṣe màmá mi Ọlọ́run má yà kó ṣe mí. Ògo ni mí. Ògo tí màmá mi ò rí lò Ọlọ́run jẹ́ kí mi ọmọ kí n rí lò. God, don't let them kill me the way they kill my mother. Àsìkò Ọbásanjọ́, Gbenga Daniel time, when they want to do Sango Road, bridge, wọ́n wọlé oríṣiríṣi. Na only my mama fit comot, fit talk say me they no come out wọlé our family. Where is my mother today? Àtìgbà yẹn mommy mi ti attack, spiritual attack. Now today, I still use the same Sango. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.